ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni awí fún ọba jẹ́ ó gbà àṣírí ti tú tí mo bá sọ fún yín pàṣírí tú ẹ mọ̀ kó tú ni bí wọ́n bá lọ fógún ọdún ìjọ kan làṣírí máa bá ìjọ kan lòtítọ́ máa bá àwa mélòó la rántí àwọn ọba tí wọ́n pa ní Èkìtì ẹ máa rí pé nígbà tí wọ́n kọ́kọ́ pa àwọn ọba yẹn tó fresh àwọn Fúlàní lo gbogbo ọ̀nà láti manipulate àwọn tó pa wọ́n kọ́kọ́ kó àwọn ọmọ Yorùbá kan jáde but nígbà táwọn ọmọ Yorùbá yarí pé sẹ́ àwọn tó pa wọ́n kì í ṣe Yorùbá Fúlàní ló pa wọ́n wà force láti lọ kó àwọn Fúlàní kan jáde mo máa fi fídíò yẹn wọ̀nyí but bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo fẹ́ tú àṣírí máa kan káwọn ọmọ ìlú mú tó kó àwọn Fúlàní wọlé ní 2021 bàbá yìí wọ́n ní ó lòdù mọ́tò méjì wọ́n ní kó tú nǹkan tó wà nínú mọ́tò yẹn bọ̀ bàbá yẹn yarí kàkà kó tú nǹkan tó wà nínú mọ́tò yẹn níṣẹ́ lọ kó àwọn ọlọ́pàá ẹ bá mi ṣí ẹ fídíò yìí ẹ jẹ́ kó dé àwọn ibi tó yẹ kó dé torí pé mo máa fi fídíò yẹn wọ̀nyí nísinsìnyí bàbá yìí ó jẹ́ kí gbogbo ọmọ ìlú Èkìtì kí wọ́n lọ mú bàbá yìí torí pé bàbá yìí ló kó àwọn Fúlàní wọ Èkìtì lẹ́yìn tí wọ́n dẹ̀ kó àwọn Fúlàní wọ Èkìtì làwọn nǹkan tó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ mo fẹ́ rọ gbogbo ọmọ Èkìtì kí wọ́n wo fọ́tò máa yìí kí wọ́n lo gbogbo ọ̀nà láti rí dájú wípé wọ́n pa àwọn ọlọ́pàá Èkìtì invite máa yìí kó wá náwó sáwọn Fúlàní tó kó wọlé nígbà yẹn àwọn ọmọ Yorùbá kí ló dé ta nífẹ̀ẹ́ ká máa gbàbọ̀dè kí ló dé tí a nífẹ̀ẹ́ kí a máa torí nǹkan tá a fẹ́ jẹ ká máa bà ọjọ́ ọ̀la wa jẹ́ ká máa bà nǹkan tí a fẹ́ jẹ́ mi sọ pé bàbá yìí ló kó àwọn Fúlàní tó pa àwọn ọba méjèèjì wọlé ṣùgbọ́n a fẹ́ jẹ́ kí bàbá ìkọ́ jáde tó bá jáde tí wọ́n ṣàlàyé fún àwọn ọlọ́pàá bóyá tú àwọn Fúlàní tó kó wọlé bóyá wọ́n lè rí àwọn original people tó pa àwọn ẹni bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti mú àwọn Fúlàní kan tá a máa fi fídíò wọn náà wọ̀nyí ọmọ Yorùbá a ti pariwo látijọ́ yìí ẹ má kó Fúlàní sábẹ́ mọ́ ẹ má fún wọn lóko mọ́ ẹ má fún wọn nílẹ̀ mọ́ torí pé kí ni wọ́n ń gbàbọ̀dè fún wa ẹni tó bá kó Fúlàní sábẹ́ tàbí tó gbà sílé ó dàbí ẹni tó gbé ọmọ àparò sábẹ́ tó wá ń gbin ọkà ni torí pé bó pẹ́ bóyá ó ń bọ̀ wá ṣe lọ́ṣẹ́ gbogbo wa la mọ̀ wípé èèyàn kì í bá Fúlàní àbáwúsá dòwò pọ̀ kó má kábàámọ̀ ẹ jẹ́ fi fídíò yẹn wọ̀nyí ẹ wò ó. ọ̀bẹ máa gbé mọ́tò lọ. bàbá ẹ fún un bẹ́ẹ̀. ìkàdá fẹ́ nìyẹn look my eyes well èmi nìkan máa ṣẹ́ẹ̀lì yín dànù nítorí ní o ní ọmọ ti yàn mí o. àwọn òwe àgbà wọn lè lè dúró bí o ìgbà òṣèlú ìdókòó ní o ẹ máa padà síbi tẹ́tí wà. àtọ́ kó wá síbi ni o ẹ máa wò báyìí o. ọ̀gá wọn lélẹ̀ ọ̀gá tó ọ̀dà wọn wá ọ̀gá wọn ló dé fìlà òun ló ọ̀dà wọn wá o ọ̀gá wọn tó ọ̀dà wọn wá nìyẹn o ní o láti àwọn èèyàn ti dúró. a fẹ́ mọ nǹkan tó wà nínú mọ́tò yìí. Hey, wait. Wọ́n lòdù méjì wá, ìkan ti lọ. Ewa, Abẹ́mọ̀ nǹkan tó wà ní mọ́tò wọn tún bì. No.
I don't know. They said The second motor we no see am again. This one dem must offload am here. Now. Dem no carry am go anywhere. Security náà wà pẹ̀lú wọn bí o. Àti sáàbù Ekiti, adúlọ tọrọtọrọ. ẹ ti rí fídíò yẹn ẹ̀yin èèyàn wa a ti finá sórí òrùlé sùn. Tẹ́ bá wo bàbá yẹn dáadáa ẹ máa rí pé máa yẹn he knew what he's doing. Tẹ́ bá wo máa yẹn dáadáa ẹ máa rí pé máa yẹn ó múra bí ọmọ Yorùbá látòkè délẹ̀, ó dé fìlà Yorùbá, ó wọ aṣọ Yorùbá, ó múra Yorùbá, ó ṣe gbogbo ẹ̀ Yorùbá. Ẹ wo adúrú Fúlàní tó kó wọlé more than 20 Fulani men. Iṣẹ́ wo ló wá fẹ́ ṣe? Iṣẹ́ wo ló fẹ́ kó wọn wá ṣe? Those are some of the questions we need to ask this man. Iṣẹ́ wo ni bàbá yìí ṣe tó fi nídìí Fúlàní tó pọ̀ tó yìí, tó jẹ́ wípé Yorùbá ò lè ṣiṣẹ́ yẹn, tó jẹ́ àwọn Fúlàní tí wọ́n ló gbéde ra wọn, tó jẹ́ àwọn ni wọ́n lè ṣe? We need to start asking this man that questions. A ní láti mọ ohun tí bàbá yìí tó kó àwọn adúrú more than 20 Fulanis, a ní láti mọ ohun tó kó wọn wá ṣe nílẹ̀ Yorùbá. Tẹ́ bá dẹ̀ wò dáadáa ń pa àwọn ọlọ́pàá ti sáré wà bẹ́ẹ̀ to stop the indigenes from checking the bus. Àwọn ọmọ ìlú yẹn dẹ̀ sọ wọ́n ní méjì ní bọ́ọ̀sì yẹn, wọ́n nìkan ti escape. Ẹlẹ́kejì tí ó ráyè escape òun ni tẹ́rí tí àwọn ọmọ ìlú mú mọ́lẹ̀ tí wọ́n ní àwọn gbọ́dọ̀ offload mọ́tò yẹn, àwọn fẹ́ rí nǹkan tó wà nínú ẹ̀. Èyí ní nǹkan ta ní kí gbogbo àwa ọmọ Yorùbá máa ṣe, tó jẹ́ wípé kàkà káwọn èèyàn wa kọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa bí wọ́n ṣe máa gbé bàbá wa olóyè Sunday Igboho ṣubú lọ́n fojoojúmọ́ ayé wọn dọ́dẹ̀. Ẹ wo iṣẹ́ táwọn ọmọ yìí ṣe ẹ fẹ́ sọ fún mi pé tí wọ́n bá tú bọ́ọ̀sì yẹn wọn ò ní kankan bẹ̀? Ìdí nìyẹn ta ṣe sọ wípé we need state police, a need àwọn local securities tó jẹ́ wípé wọ́n á mọ nǹkan tó wọlé, wọ́n á mọ ohun tó jáde. Báwo lèèyàn ṣe máa fẹ́ lòdù mọ́tò o kì í ṣaráàlú yẹn, ó wá lọ lòdù kan níbẹ̀ lóòrù, nǹkan yẹn ò ṣe é lòdù ní ojúmọmọ, ó tún wá jásìkò tó jẹ́ wípé àwọn Fúlàní wọ́n fojoojúmọ́ pa àwọn ènìyàn. We want people to look into this video. Afẹ́jẹ́ torí pé àwọn ọba tí wọ́n pa yẹn ó ń ta èmi lára, mi mọ̀ bó ṣe rí lára ti ní. Lóòótọ́ a lè máa wò pé àwọn ọba yìí wọn pé kí láǹfààní wọn nílẹ̀ Yorùbá. No. Mo fẹ́ jẹ́ ká mọ̀ èmi gan tẹ́lẹ̀ mo máa ń bú àwọn ọba, mo máa ń sọ̀rọ̀ sí wọn pẹ̀lú ìtara wípé wọ́n ń pa àwọn ènìyàn. Ẹ dákẹ́ ẹ̀ ń wò, ìtara ń pé àwọn Fúlàní ṣe gbogbo nǹkan tó ń ṣe fún wa, ẹ ò lè sọ̀rọ̀. But nígbà tó yá
mo wá padà find out pé gbogbo àwọn ọba yìí ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n ti fi kọ́kọ́rọ́ mú lẹ́nu, wọ́n ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́, wọ́n ti kó sí wọn lẹ́sẹ̀, wọn ò lè sọ̀rọ̀ bó tilẹ̀ ń kó mọ́. Àwa làwa máa jáde la máa ṣe ohun tó tọ́. Ohun tó wà fa ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àti àgádágodo tó fi mú ọ lẹ́nu ní mi ìmọ̀. Ìyẹn tí bá sì wípé a ò gbọdọ̀ dúró dé wọ́n mọ́. Ẹ má jẹ́ ká wo ohun tí wọ́n ti ṣe sẹ́yìn. Ara ń ta èmi torí ọmọ ọkọ Yorùbá ní mímì ìṣọmọ àlè Yorùbá kọ́ máa pa ọba bígbà tó bá pa ẹran, ó ṣe òrìṣà. Kọ́ máa pa ọba bígbà tí Ògún bá pajá, ó jẹ́ ẹ̀kọ́ burú. Gbogbo ohun tó ń pè ní Èkìtì ẹ gbọ́dọ̀ wádìí, ẹ gbọ́dọ̀ pé máa ń tí mo fi fídíò ẹ̀wọ̀n yìí, ẹ gbọ́dọ̀ pé máa yẹn kẹ́ ṣèwádìí iṣẹ́ táwọn Fúlàní yẹn wá ṣe lọ́dọ̀ ẹ̀, iṣẹ́ tó kó wọn wọlé wá ṣe lásìkò tá à ń pariwo pé kẹ́nikẹ́ni kó má gba Fúlàní sílé, kẹ́nikẹ́ni kó má fún wọn nílẹ̀, kẹ́nikẹ́ni kó má gbà wọ́n mọ́ra. Gbogbo èèyàn Èkìtì amọ̀pọ̀lọpọlọ ni yín, amọ̀pọ̀lóye ni yín. Ìdí nìyẹn tí ẹ fi gbọ́dọ̀ invite máì kọ́ wá wí tẹnu wọn. A ò sọ pé àwọn ni wọ́n sọ pé wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe pa ọba, but true Fúlàní tó kó wọlé tàdé rí àrídájú pé Fúlàní ló pa àwọn ọba yìí. Wọ́n láti interview máì bóyá àwọn Fúlàní tó kó wọlé lè ràn àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí iṣẹ́ ìwádìí, torí pé wọ́n ti padà mú àwọn Fúlàní kan tí wọ́n dẹ̀ jẹ́wọ́ páwọn làwọn pa àwọn ọba yẹn, wọ́n ti jẹ́wọ́. Ṣùgbọ́n tẹ́ bá wo bí Haúsá yẹn ṣe ń jẹ́wọ́, ẹ máa rí pé tipátipá ló fi ń jẹ́wọ́, kò jẹ́wọ́ ní ìjẹ́wọ́ willingly. And we have to get rid of this matter. A ní láti lé gbogbo àwọn ọmọ àlè tó wà nílẹ̀ Yorùbá kúrò ká lè wà lálàáfíà. Kéèyàn torí, oh my God, ẹ jẹ́ n play video, ó jẹ́ kí n play video fún yín ni, but torí copyright mi ní play video, audio kí ẹ gbọ́ nǹkan tí Fúlàní yẹn sọ. Màmá jẹ́ kójú wọn náà máa ṣù. Lórúkọ rẹ̀ jẹ́ Dàbúgà, ó wà lára àwọn tó ṣekú pa àwọn ọba méjì lẹ́kìtì lẹ́nu lọ́lọ́ yìí tí wọ́n fi ẹ̀jẹ̀ wẹ̀ látọwọ́ Dàbúgà àti àwọn tí wọ́n jọ ń kọ̀wọ́ rìn ṣeṣẹ́ láabi. Ọmọ Fúlàní ni o, bẹ́ẹ̀ sì ni ó ní Ìlọrin lòun ti wá. Ó sọ̀rọ̀ tó pọ̀, ṣùgbọ́n ká tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀, ẹ jọ̀ọ́ ẹ bá ń pín fọ́nrán yìí kó kalẹ̀ kó ka òkú. Mo sì fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tó bá sọ dáadáa, ẹ mọ̀ kan jù lọ nítorí yóò ṣe wá láǹfààní. Ẹ sì jẹ́ ká pín, ká fi tóra wa létí, ká fi síra wa ń gbẹ́rẹ́ pàpọ̀ gba ọmọ Yorùbá, nítorí wípé àṣírí tó tú yìí àwọn nínú wọn díẹ̀ sá lọ. Eléyìí yóò ràn wá lọ́wọ́ láti fojú balẹ̀ pé tá a bá kíyèsí tàbí tá a bá kó fìdí èèyàn kankan ní gbogbo àdúgbò tí wọ́n dárúkọ yìí àbí tọmọkùnrin yìí dárúkọ nínú fọ́nrán yìí, a lè ṣe sí ọ̀tẹlẹ̀múyẹ́ wa tá a fi rí àwọn yòókù mú. Àti wípé inú igbó tí wọ́n ti gbà kan yìí, torí inú igbó náà gbà yọ sí àwa tá a nílẹ̀ gan àmọ́nú igbó bí àwọn ará bí ìṣèmọ́nú igbó. Ẹ̀sìn mọ̀ pé àwọn náà ń da ẹran kiri. Ọmọ Ìlọrin ni ló pera rẹ̀, ṣùgbọ́n Fúlàní ni ó sì tún dárúkọ àwọn méje yòókù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi. Ẹ jọ abẹ̀yìn ni lórí ìkànnì yìí, bẹ́ẹ̀ bá ti tẹ̀lé wa ẹ fọ́lọ́ ìkànnì yìí láti sọ̀rọ̀ Yorùbá tó jẹ́ pé à ń gbé Yorùbá lárugẹ. Ẹ máa tẹ̀ sójú. Lórúkọ ẹ̀mí Dàbúgà láti lẹ́jọ́. Ọmọ ìlú wo ni ẹ gangan? Ọmọ bo ni ọ́? Ìlọrin. Ọmọ Ìlọrin. Wájú ọ̀tẹ̀. Wájú ọ̀tẹ̀ tó. Kí ló gbé wá sí ara rẹ̀ sí níbí báyìí? Torí kidnapping. For kidnapping. Sókè o. Kidnapping tí wọ́n pa Sẹ́ríkì. Wọ́n pa Sẹ́ríkì. Sẹ́ríkì mélòó? Sẹ́ríkì Ayọ̀kan. Sẹ́ríkì Haúsá bí Yorùbá. Sẹ́ríkì Yorùbá. Sẹ́ríkì Yorùbá. Ọba Yorùbá ló ń túmọ̀ sí yẹn, ló ń gbìyànjú àti ìlú Sẹ́ríkì là. Lọ fún ibẹ̀ yẹn, ẹ̀yin mélòó lè lọ pa àwọn Sẹ́ríkì? Ṣé àwọn Sẹ́ríkì? Àwọn mẹ́jọ. Mẹ́jọ.
Sọ̀rọ̀ sókè. Ẹ̀yin mẹ́jọ bóyá mo fẹ́ kí n bá dárúkọ wọn fún mi. Ṣé ń gbọ́? Ìjọba náà ìwọ. Ìjà. Uma. Uma. Kí ló kọ bàbá yẹn? Alhaji Lẹ́dẹ̀. Alhaji Lẹ́dẹ̀. Lẹ́dẹ̀. Ẹ̀kẹ́ máa rẹ̀. Ṣé wọ́n tún jẹ́ Umar? Ẹ̀mí Bàbúgà. Sọ pé dáwà ní Umar. Àwọn akéjì ẹ lọ ní Umar àti bẹ́ẹ̀ lọ. Ó kì í orúkọ títí ẹni Bàbúgà. Bàbúgà orúkọ mi ni. Kí orúkọ ẹni kejì? Umar. Umar. Orúkọ ẹni kẹta? Bẹ́ẹ̀ lọ. Bello. Kí orúkọ ẹni kẹrin? Mo ti sọ pé bẹ́ẹ̀ lọ àbí. Orí dárúkọ ìwọ Bàbúgà, Umar, Bello. Abubakar. Abubakar. Sani. Sani. Saleh. Sani. Sani. Umar. Umar. Orí dárúkọ Umar. Mo ti dárúkọ Umar. Orí dárúkọ Bàbúgà, Umar, Bello, Abubakar, Sani. Ali. Ali. Panyo. Àwọn. Àwọn àbí. Orí kí ni ilé sọ? Sidi. Ok. Ẹ̀wọ̀n ní sukùl tí ok ṣé àwọn méjèèjọ nìyẹn? Ṣé sukùl? Ayọ̀ká. Buba. Buba. Ìwọ̀n ní Bàbúgà mi. Bàbúgà Alhaji Lẹ́dà. Umaru ńkọ́? Umaru. Ṣomorúkọ ọ̀gá ẹ̀? Lẹ́yìn òkú ṣomorúkọ ọ̀gá ẹ̀? Abubakar wọn ṣomorúkọ ọ̀gá ẹ̀? Sani ṣomorúkọ ọ̀gá ẹ̀? Ṣomorúkọ àwọn bàbá yìí kú? Tí ọkùnrin. Ṣomorúkọ Alhaji Sani? Alhaji Sani. Ṣomorúkọ Sani? Alhaji Zubairu. Zubairu. Ní Sani yẹn? Alhaji kìlọ̀. Ṣé ń gbọ́? Zubairu. Ok, Sani Alhaji Zubairu. A ti finá sówó ìlé sún ọmọ Yorùbá. Alino. Pàánù. Sidi. Ẹ má jẹ́ pílẹ̀ ẹ̀ jù. Ọmọ Yorùbá a ti finá sówó ìlé sùn. Ṣe rí pé àwa fúnra wa àwa là ń kógun dára wa. Ẹ wo fídíò tí wọ́n kọ́ fi hàn yìí, ẹni tó kó àwọn Fúlàní wọlé sékìtì Yorùbá ni wọ́n wò. Ní àwa gbọ́ pé nígbà tí àwọn ọmọ ìlú tí wọ́n fẹ́ tú bọ́ọ̀sì yẹn, bàbá yẹn yarí kanlẹ̀ pátápátá. Bàbá yẹn ò sí bẹ́ẹ̀ ńgbà tí wọ́n mú bọ́ọ̀sì yẹn o. Nígbà tí wọ́n mú bọ́ọ̀sì yẹn nìkan ni wọ́n pe bàbá yẹn, ni bàbá yẹn dé tó pé àwọn ọlọ́pàá bá ṣe gbọ́. And bàbá yìí dẹ̀ prevent àwọn aráàlú from opening that bus. Kí la mọ̀ tó wà ní bọ́ọ̀sì yẹn? Mi sọ pé nǹkan báyìí ló wà ń bẹ̀, but at least tó bá jẹ́ nǹkan tó jẹ́ kó wà ń bẹ̀ ló wà ń bẹ̀, kò gbọ́dọ̀ lé jù láti lè di ṣíṣí. Ẹ jáde ẹ̀ka polówó ọjà náà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. mo ti gbéra ká mo balẹ̀ sílẹ̀ òkèèrè. Kentos Venture èmi ni wọ́n pè ní Mr. Jáwọn sí torí ẹ̀ ni mo ṣe wá já gbogbo ẹ̀yàn aláfẹ́ ọ̀tọ̀kù lùlù àtẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ wà lókè òkun sí pápápá nípa Kentos Venture torí wípé àjà tán ó máa ń dájà sílẹ̀ ni mi ò fẹ́ kẹ́ ẹ máa mísì Nàìjíríà jù ǹjẹ́ mọ̀ pé gbogbo àwọn oúnjẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́lọ́kan òjọ̀kan bíi rice ẹ̀wà òróró gàrí iṣu ẹja gbígbẹ tó ṣàpọ̀pà èlùbọ́ gidi ni àbílá fún báwo lẹ ṣe fẹ́ sí gbogbo ntẹ́ ẹ fẹ́ lójú kan ló wà ní Kentos Ventures and also for beauty pageant we also sell jewelries waist beads wigs and so on at Kentos Ventures. iléeṣẹ́ Kentos Ventures wà ní 45 Middleton Garden Manchester M241AB ládojúkọ Middleton bus station Manchester. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 01618795450 ẹ dẹ̀ tún lè mẹ́sẹ̀gì wọn lórí WhatsApp bákan náà lórí nọ́mbà yìí +44757032030. all you want is in one place at Kentos Ventures. mi ò lè fún yín lófo. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa náà ẹ jẹ́ ká lọ wo gbogbo àwọn ọ̀rọ̀ tí Chief Sunday Igboho ti ń sọ látìgbà tí wọ́n ti àtàwọn ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀ ìrìn àjò fún òmìnira ẹ̀. ẹ já lọ wo gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ. ṣé ó ní tí ó yàtọ̀ sí tó ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ àti títí di àsìkò táwa yìí? wọ́n ń gbọmọ adìyẹ lọ́wọ́ àṣà ó ní wọ́n jẹ́ kóhùn lọ sóko lọ jẹ wọ́n jẹ́ kóhùn lọ sórí àkìtàn lọ jẹ. ìròmọ adìyẹ ò mà ṣá ìyá ìlú máa wò di. bàbá wa Chief Sunday Igboho bàbá Professor Banji Akintoye wọ́n ti rí gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n dẹ̀ sọ fún àwa ọmọ Yorùbá ṣùgbọ́n kàkà kí àwa ọmọ Yorùbá tajálá kíkanjú kàkà ká dúró tí àwọn bàbá yìí àtúnṣe tánà dì wọ́n ni. ṣó jẹ́ ká pàdánù ọba aládé méjì just like that? ọba aládé ọba tó ń dádé ṣẹ̀báyé méjì just like that nílùú Èkìtì. wọ́n tún pàdánù ọba aládé kan ní Kwara Èkìtì village ní Kwara nǹkan kan máa ṣẹlẹ̀. àwọn tẹ́bá lọ wo ìlú tí wọ́n ti pa àwọn báyìí àwọn Fulani wọ́n tún sì ń wọlé síbẹ̀ wọn. ìdí nìyẹn tó fi jẹ́ pé tó bá jẹ́ lóòótọ́ ni kó àwọn bàríkà èèyàn ọmọ Èkìtì lára. bàbá tó wà ní fídíò yìí ní ìmọ̀bọ̀ ṣe jẹ́ bóyá politician ni wọ́n bóyá bákanbákan ni wọ́n ẹ ní láti pè wọ́n lè ràn yín lọ́wọ́ lórí bí kéèsì yẹn tún ṣe máa lajú dáadáa. ṣèbẹ́ gbọ́wọ́ tí Fúlàní tí wọ́n sọ yìí mú bí kulé ò bá pa ni tòde ò lè pa ni. ẹja gbọ́ ti Chief Sunday Igboho sọ. ọbẹ̀ ta kájọ dìde àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹni kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba
kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dúró de ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa a nídìí àti dúró de ìjọba a dẹ̀ nídìí àti dúró de ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo omi tó kọ́ wa ká lè because àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́kùsẹ́ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò à lè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì à nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní oko lórí ilẹ̀ wa ara ìgbà oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ ẹni tó sọ pé ó kìkì lọ́kàn ìyá mi ni ó ń lérò bá mo ti wá dé bàlá mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́mi ẹ̀ lọ olóṣèlú bá ń ṣiṣẹ́ wá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú wọ́n pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìnyí wọ́n sáré fà á lápẹ́ ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa ṣe Sunday Igboho sọ ẹ sọ fún mi tó bá jẹ́ pé nǹkan tó sọ yìí tí gbogbo wa bá àgbé pẹ̀lú ẹ sọ fún mi ṣé Fúlàní lè wọlé kọ́ wa pọ̀ bá aládé àsìkò wa la wà ẹ jẹ́ ká lo brain wa ẹ jẹ́ ká lo brain wa àsìkò táwa yìí kò ń ṣàsìkò ìwọ́jú mi èmi òjò ẹ̀ kò dẹ̀ ń ṣàsìkò fracas kò ń ṣàsìkò ká máa sọ tó ju wa òdò a nídìí àti máa jẹ̀yàn lẹ́sẹ̀ nítorí pé ẹni yẹn ń ṣe àṣeyọrí jù wá lọ ẹ lọ wo gbogbo àwọn ọ̀rọ̀ tí ṣe Sunday Igboho máa ń sọ ọ̀rọ̀ tó yẹ pé wọn kò ní ẹni ní kọ̀ọ̀kan tí wọ́n lè jèrè ń bẹ̀ ni ọ̀rọ̀ tó yẹ pé àwa aráàlú ló máa ń favour ni ṣáwọn Fúlàní lè gbọ́ pé ṣe Sunday Igboho ń bọ̀ pọ̀ dúró ni ṣe Sunday Igboho ní fábílì Nàìjíríà wọn lọ́mọ wọn ní kankan but torí àwa tá wà ń bẹ̀ torí pé wọ́n jẹ́ aláàánú ènìyàn wọ́n jẹ́ ẹni tó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn wọ́n dẹ̀ tó wá jẹ́ ẹni tọ́lọ́run tó ń lò kí ló wá dé tí a ò gbà fọ́lọ́run kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa kẹ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn ká lè bọ́ lóko ẹrú táwọn bàbá wa bá dìde léèní tí gbogbo àwọn àbàbá lẹ́yìn bá dìde léèní kí ló ń jẹ́ Fúlàní ṣùgbọ́n gbọ́ ohun tí Fúlàní sọ. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti wọ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi ríro ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ olùsí ọmú. lẹ́nà ọba ti jọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má ba àmọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brainwash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹ sí lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sàn àní ẹyẹ sàn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rògbò èṣù torí ogun bọ̀ ẹ tètè ká múra o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa
ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè níjọba ó ti pẹ́ tí yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé yorùbá ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èso lórí ogun bọ̀ ẹ tètè ta múra o ogun bọ̀ ẹ jẹ́ ká múra o yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kojú ń lọ ohun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlàkòrò dúdú kò sẹ́ni bọ́dì tó lè rínú yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú ẹrù yìí tó